wípé mo fẹ́ ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti ọdún 2026. Àfojúsùn tí mo ní fún ìpínlẹ̀ Ọ̀ṣun ó farahàn bẹ́ẹ̀ ó sì jinlẹ̀ gidi. Ìfọkànsí mi ní pé ìpínlẹ̀ Ọ̀ṣun gbọ́dọ̀ jẹ́ ìpínlẹ̀ tí ẹnìkọ̀ọ̀kan wá gbọ́dọ̀ ní ànító àníṣẹ́kù, ìpínlẹ̀ tí ẹnìkọ̀ọ̀kan gbọ́dọ̀ lè rí jẹ, ìpínlẹ̀ tó jẹ́ wípé a ní nǹkan tí a tún lè tà, a rí jẹ, a rí mu. Àwọn ohun àlùmọ́ọ́nì ọ̀ṣọ́ tí Ọlọ́run ṣe fún wa tí a ò ní máa pàdánù wọn. Kí wá ní àwọn ìlànà tí mo fẹ́ gbé gbà? Àkọ́kọ́ ẹ̀ ní títúnṣe ọrọ̀ ajé wa nílànà tó múnádóko, nílànà tó mọ́yánwó lórí, ká sì ṣe ètò iṣẹ́ fún àwọn ọ̀dọ́ ní ọ̀pọ̀ yanturu. Aláǹfààní ilẹ̀ tó jí pẹ́pẹ́ ṣùgbọ́n tó jẹ́ wípé àwọn ìjọba tó wà lóde wọn ò lò ó. A gbọ́dọ̀ ṣe ìgbìyànjú láti rí wípé a ṣe eléyìí. Àwọn oníṣẹ́ ọwọ́, ó wà nínú orin tá a kọ pé àwọn oníṣẹ́ ọwọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n á rí ṣe. Ó di dandan káwọn oníṣẹ́ ọwọ́ kí wọ́n rí ṣe, àwọn onítàjà kí wọ́n rí ṣe. Èyí ni àwọn àfojúsùn mi léyìí tí mo nígbàgbọ́ wípé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àwọn olùtajà pẹ́pẹ́pẹ́ wọ́n gbọ́dọ̀ rí owó láti fi ṣe òwò. A ó ṣe gbogbo ètò yìí. A ò tí ì ní ilé ìwòsàn tí ó lè gbanilà, bẹ́ẹ̀ ni ètò ẹ̀kọ́ wa kò tí ì dúró gírí. Àwọn ohun èlò ayé òde òní tí a ti ẹ̀ fi rìn lójú ọ̀nà àti tí a fi gbádùn ayé wọn ò ṣe déédéé. Àwọn ìpèníjà wọ̀nyí wọ́n wà níbẹ̀ tí wọ́n dúró níwájú wa. Àsìkò tí wá kọjá báyìí téèyàn máa ṣe ọ̀lẹ níjọba tàbí téèyàn máa jó káàkiri. Àsìkò tó báyìí tó jẹ́ wípé gbogbo àwọn ìlérí òfo tí àwọn kan ti ṣe fún wa léyìí tó jẹ́ pé wọn ò lè múṣẹ, bẹ́ẹ̀ wọ́n wà lórí àga. A gbọ́dọ̀ rí wípé a fà á kúrò níbẹ̀. Ìjọba tí Ọ̀ṣun yẹ, ìjọba tí ó yẹ ìpínlẹ̀ Ọ̀ṣun ni ìjọba tó jẹ́ wípé yóò gbọ́ taráàlú, yóò sì ṣe déédéé fún wa, yóò sì mú kí ìlọsíwájú àti ìdàgbàsókè kó wá. Eléyìí ni a rò tí a ṣe gbéra dìde wípé tí a kò bá ṣe é kò sẹ́ni tí ó bá wa ṣe o. Wọ́n ń pé gbégbègbè tí èèyàn ò bá bá wọn gbé ẹ̀yìnkùlé olúwa ẹ̀ ni wọ́n gbé jù sí o. A gbọ́dọ̀ pakítí mọ́lẹ̀ ká ṣetán láti tún ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe. Kí wá ní àwọn àfojúsùn tí mo ní fún ìpínlẹ̀ Ọ̀ṣun? Èmi Kúnlé Rasheed Adégòkè, ọ̀kan nínú àwọn amòfin àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà. Mo ti gbọ́ ohùn yín o, mo ti gbọ́ ìkéde yín o, mo ti rí gbogbo ìlàkàkà yín o, mo sì ti kópa nínú àlátẹ̀ ńlá kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè bá a dáa. Mo ti kópa nínú àfojúsùn yín kí ìpínlẹ̀ Ọ̀ṣun kó lè bá a dáa. Pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ọkàn tó fúfú, ohun ìjayégbádùn. A fẹ́ ṣe ohun ìjayégbádùn tí aráàlú tí wọ́n rí lò, àwọn ètò ọ̀nà tó jingiri, ètò iná, torí pé ìjọba ìpínlẹ̀ ti láǹfààní láti máa ṣe iná báyìí, kò ṣèjọba àpapọ̀ nìkan ló láǹfààní láti ṣe iná, ṣùgbọ́n àwọn ìjọba tó wà lóde wọn ò ní ìmọ̀ tó tó láti ṣe eléyìí. Ìmọ̀ eléyìí la lọ ṣèwádìí ẹ̀ tá a sì rí dájú wípé ó ṣeé ṣe nípínlẹ̀ Ọ̀ṣun kí iná àtìgbàdégbà kó wà. Iṣẹ́ Olúwa kò sẹ́ni tó